Kú dédé ìwòyí gbogbo èyí olólùfẹ́ Olóyinka tí ẹ̀ tí ẹ kú bójú ọjọ́ ṣe rí. Kí ló dé tí àwọn èèyàn kan máa ń sọ pé look mi kò match pẹ̀lú nǹkan tí mò ń sọ? Àwọn nǹkan iṣẹ́ tí mò ń ṣe yìí tó bá ti di pé mò ń ṣọ́yàn lẹ̀, mò ń ṣóbò lẹ̀, mò ń ṣára lẹ̀, then iṣẹ́ yẹn kò ní make sense mọ́, ó ti máa dàbẹ́ ni pé mo fẹ́ wá tajà ni. Then àwọn èèyàn ní take me serious. And èmi ordinarily mi ò ń ṣe ẹni tó ń ṣiralẹ̀. Mi ń ṣe ẹni tó ń ṣiralẹ̀. Tí bá dẹ̀ tẹ bá rí skin mi, ẹ fẹ́ lè bu oúnjẹ sí kẹ́ máa jẹ. But mi ò ń ṣe ẹni tó ń ṣiralẹ̀. Mi dẹ̀ ń ṣe pé bóyá ara mi ò dáa or something, but mi ò ń, èyí ò ní láti ṣiralẹ̀ kó tó beautiful now. Kò ní láti ṣiralẹ̀ kó tó kéèyàn tó look nice. Kò ní láti ṣiralẹ̀. Then ẹ̀yin ọkùnrin, pàápàá ẹ̀yin ọkùnrin Naija, kí ń gbọ́ràn o. Mo sọ wípé kí ọkùnrin kankan má send WhatsApp message sí mi wípé orí show láti máa ṣe máa gẹṣin lọ, operation máa gẹṣin lọ fún àwọn ọkùnrin. Mo ní àwọn obìnrin kankan wọ́n lè send voice note sí mi tó bá ní interest. Àwọn obìnrin tó dẹ̀ ní interest nínú máa gẹṣin lọ, wọ́n ti ń send voice note sí mi. Mo ní kẹ́yin ọkùnrin má send message. Ṣé rí gbogbo ẹ̀yin ọkùnrin pátá tẹ́ send message sí mi bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ni mo ṣe block yín Ọlọ́run. Torí pé ogun àgbọ̀ tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni mo ṣe block yín tó. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ni mo ṣe block yín tó. Torí mo ti sọ fún yín pé ọkùnrin má send message sí mi. Obìnrin nìkan ni kó send voice note sí mi. Voice note ni kẹ́ send sí mi. Màá lè kọ nọ́mbà yín sílẹ̀ tí bá ti fẹ́ ṣe máa gẹṣin lọ. Màá lè fún àwọn ọkùnrin yẹn ní nọ́mbà yín. Ní tí mo sọ nìyẹn. Then awuyewuye kan ó ń lọ lórí wọn dóbò wọn dóbò, olórin dóbò kò dóbò. A ní kẹ́ fi àwọn ẹni ẹlẹ́ni lẹ̀. Mo sọ fún yín pé àwọn ìdí kan wà. Mo rí girl tó ní bọ̀bọ̀ olórin yẹn dó bó ṣe set. Áńgẹ́lì bá rí ọmọ obìnrin yẹn gan. Tó bá jẹ́ pé Ọlọ́run áńgẹ́lì yẹn wá sáyé, ó ní wá sáré lọ bẹ ayé wò kó dẹ̀ padà wá. Tó bá rí ọmọ obìnrin yẹn tó rí ìdí yẹn, ó máa bọ́ ẹ̀wù áńgẹ́lì ńlẹ̀. Á ní kọ́lọ̀ ń jẹ́ kó ń di èèyàn náà, òun ò ṣe áńgẹ́lì mọ́. Àwọn ìdí kan wà tí ẹ pé tí ọkùnrin bá rí, ó máa dàbí ni pé wọ́n ń play tẹ̀ǹtẹ̀, wọ́n ń ta ayò ọlọ́pọ́n nínú ọpọlọ ẹ̀. Tó bá ní opportunity láti dó ìdí yẹn, láti dó irú obìnrin bẹ́ẹ̀, tí ọmọ ẹ bá fẹ́ dínà ẹ̀, kò kọ̀ láti kọ ọmọ. Ó lè kọ ọmọ fún ìṣẹ́jú tó fẹ́ dó yẹn kó wá padà wá lọ accept ọmọ yẹn padà. Àwọn ìdí ananas commosus, àwọn ìdí tó ti nú ìdí wá, àwọn ìdí magnifera indica, mọ botanical mango ni mò ń sọ fún yín yẹn o, magnifera indica. Àwọn ìdí yẹn, àwọn ìdí citrus sinensis, àwọn ìdí tó ti nú ìdí wá, àwọn ìdí citrus paradisi, àwọn ìdí tó ti nú ìdí wá tó jẹ́ wípé tí ọkùnrin bá rí, ó máa dàbí pé wọ́n play ayò ọlọ́pọ́n nínú ọpọlọ orí ẹ̀ ni tí ò bá tí ì dó. Ìwọ ìyàwó kan, even ìyá ọkùnrin gan ò lè bá sọ̀rọ̀ pé kó má dó. Ẹ mọ̀ pé àwọn ọmọ tá à ń bí ó níwọ̀n bàtà lè tó bá tó èjì kan, ó níwọ̀n bá akọ̀mọ́ máa bá wọn sọ̀rọ̀ ní àlè control live wọn. Tó bá fẹ́ sọ pé kó má dàrú ìdí yẹn jáde, á sá fún ẹ gẹ́gẹ́ bí ìyá, á sá fún ẹ. Ọtí ìgbà tá bá ṣe rí bọ́lọ̀ ń ṣe ẹ̀dá ìdí àti ọmú, Ọlọ́run nìkan ló yé. Àwọn òbò kan wà tí wọ́n bá tí obìnrin tó ní wọn sábẹ́ bá gbé, ẹ̀yin náà máa rí náà. Níbi iwájú òbò obìnrin yẹn máa rí tíṣù òbò yẹn máa rí pọ̀npà. Níbi ìdí ẹ máa rí pátá tó pín awẹ́ òbò yẹn sí méjì. Ẹ máa rí ibi tí pátá yẹn ti pàdé níbi igun orí òkè, ibi igun orí òkè òbò ẹ̀, òkè ìdí ẹ̀ báyìí. Ẹ máa rí pé pátá tó wọ̀ ó pín òbò ẹ̀ sí méjì, awẹ́ òbò ẹ̀ sí méjì. Níbi tó bá dúró, mo sọ fún yín, àwọn ananas commosus òbò, àwọn magnifera indica, àwọn citrus sinensis, àwọn citrus paradisi, àwọn òbò tó dàbí mango, tó dàbí sweet orange, grapefruit. Irú àwọn òbò yẹn, ẹ wá ní kọkùnrin rí, ẹ ní torí pé ó ti níyàwó kan tó ti fòrùka sílé wọn lé kò ní dó. Ẹ máa ń tanra yín. Ó dijọ́ tẹ bá mú ẹ̀tàn kúrò.
ẹ̀yin obìnrin kan àtẹ̀yin tẹ́ pera yín ní counselors ó jíjọ́ tẹ́ bá mú ẹ̀tọ́ kúrò kẹ́ tó nísinmi ó jíjọ́ tẹ́ bá ń sọ tòótọ́ fún àwọn tó ń lọ ilé ọkọ ó jíjọ́ tẹ́ bá ń sọ tòótọ́ fún àwọn tó ń márì kí ẹ tó ní ìsinmi tẹ́ bá continue láti máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ilé ló máa dàrú torí pé àwọn obìnrin á máa feel entitled àwọn obìnrin wọ́n máa fi pé bóyá àwọn ti ra okó ọkùnrin ìjọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ tòótọ́ fún àwọn obìnrin tó ń lé ilé ọkọ ìjọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ tòótọ́ fún àwọn obìnrin tó wà lé ọkọ ẹ rí i pé ìwọ̀nba ni marriage máa tú torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin á máa ní àmójú kúrò wọ́n máa work láti dilé ọkọ láti di ọkàn ọkọ wọn mú débi wípé tó bá bọ́ síta lọ pàdé irú àwọn ananas komosos ìdí àtòbò irú àwọn magnifera indica òbò àwọn citrus sinensis òbò àwọn òbò citrus paradisi tó bá lọ pàdé irú àwọn òbò yẹn ẹ rí wípé bó bá ṣe dilé ẹ mú ló máa jẹ́ kí ọkùnrin yẹn padà wálé bọ́ tó bá fi pé o ní agídí kan àwọn òbò tí mò ń sọ àwọn òbò tó dàbí ẹ ti mú àwọn ṣẹ́rí mango àwọn ọsàn tó dùn rí ni kéèyàn máa dóbò lọ́wọ́ kó dẹ̀ máa dùn mọ́ bí ìgbà tí wíyá bí wọ́n kó máa dùn mọ́ bí ìgbà tó ń fi ìyẹ́ ẹdìyẹ rìn létí bẹ́ẹ̀ nírú àwọn òbò yẹn ṣe máa ń rí tẹ́ ẹ̀ bá kọ́ obìnrin bó ṣe máa dilé ẹ̀mú tó máa lámòjú kúrò tẹ́ máa kọ́ wọn nìkan your husband must not cheat a bond has joined together ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú ni ẹ̀yin ẹlẹ́tọ̀ counselors ẹ̀yin ẹlẹ́tàn à ń rí wọn náà mo lè play voice note pastor sí fún yín bí ó ṣàníyàwó lé àmọ́ ń wá àwọn òbò ananas komosos àwọn òbò golomashi àwọn òbò golomashi ó ń wá wọn mo sọ fún yín pé ọ̀rọ̀ òbò kọjá rádaràdà ó kọjá àwọn counseling tẹ́ ń fún wọn yẹn ẹ máa sọ ojú kodoro ọ̀rọ̀ ẹ máa sọ tòótọ́ ọ̀rọ̀ fún àwọn obìnrin ẹ máa sọ fún wọn wípé o ti marry ọlọ́run ti mú ẹ kúrò ní market gẹ́gẹ́ bí ẹni tó ń search fún obìnrin ọlọ́run ti gbà ẹ́ lọ́wọ́ òbò tí wọ́n ń service káàkiri ọlọ́run ti gbà ẹ́ lọ́wọ́ òbò tí èèyàn méjì mẹ́ta ń dó láàrin ọdún kan ọlọ́run ti fún ẹ ní tiẹ̀ okó ẹyọ kan tí ọlọ́run fún ẹ yẹn bó ṣe fún ẹ ló fóbìnrin ní òbò tiẹ̀ ló jẹ́ pé ọlọ́run ti yọ kúrò nínú òbò kárí ilé ọlọ́run yọ ẹ́ kúrò lóbò kárí ilé ló fi ṣe ìgbéyàwó náà ló fi rí ọkùnrin kan gbé ẹ má wàá tán rẹ kó feel entitled pé ọlọ́run ò tí ì gba ọkọ ẹ kúrò nínú oko tí àwọn ẹlòmíín taste má tanra ẹ tóbìnrin bá márì ọlọ́run ti ṣàkóso òbò ẹ kúrò láàrin kárí ilé òbò ọlọ́run ti ṣàkóso òbò ẹ kúrò nínú òbò street bẹ̀ṣẹ̀ rí okó ọkùnrin kò sí àkóso kankan tó lè ṣe kúrò lórí òbò ọ̀ǹtìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ tòótọ́ fún àwọn obìnrin ní ilé mama túká ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń dàrú sense of entitled tí àwọn obìnrin máa ń ní tó máa ń feel entitled tó máa ń ní tó máa ń fipá wọn wà entitled òun ló ń da ọ̀pọ̀lọpọ̀ ilé rú náà kì í fi ní sùúrù àgbọ̀ tí ó ń cheat on me I'm moving out ilé tó move out tó ní wọ́n ń cheat on yẹn obìnrin mi á dẹ̀ wọnú ilé yẹn wọ́n á dẹ̀ máa cheat on her á dẹ̀ dílé yẹn mú á dẹ̀ jèrè inú ilé yẹn ilé tó ti torí pé ọkọ ẹ̀ kúrò obìnrin mi á wọlé á ka ọkọ ẹ̀ á tún fa ọkọ ẹ̀ mọ́ra á dẹ̀ fi ọgbọ́n gbọ́n nínú ọgbọ́n ẹ̀ á fi ra ọkọ ẹ̀ padà nínú ọgbọ́n ẹ̀ á rẹ ìjà ọkọ ẹ̀ fúnra ọkọ ẹ̀ ló máa jáwọ́ bí ọkùnrin ò bá tí ì jáwọ́ nínú pé à ń dóbò ń ta ẹgbẹgbẹ̀rún ìyáláyà pásítọ̀ ò lè ní kó jáwọ́ iṣẹ́ ìránṣẹ́ ò lè ní kó jáwọ́ ìwàásù ò lè ní kó jáwọ́ àfi tó bá fúnra ẹ̀ sú ọkùnrin tó fúnra yọ lọ́kàn ọkùnrin láti jáwọ́ nínú ṣìnà tí ò bá yọ lọ́kàn ọkùnrin tí àwọn òbò ananas komosos yìí bá ṣì ń exist àwọn òbò mangifera indica àwọn òbò citrus sinensis àwọn òbò citrus paradisi yìí bá ṣì ń exist tí ọkùnrin ò tí ì rẹ́dì láti jáwọ́ ìyáláyà preaching ìyáláyà counselor kankan ò lè ní kó jáwọ́ bó o bá dẹ̀ ní pé o ti torí ẹ̀ o fẹ́ lọ ẹlòmíà wá òdì ilé yẹn á rí ọkùnrin yẹn tó ń ṣe á dẹ̀ òdì ilé yẹn á dẹ̀ jèrè ilé yẹn iṣẹ́ tí wọ́n fi àárọ̀ ṣe ẹlòmíà wá jẹ́ kò dẹ̀ sí ẹjọ́ lọ́wọ́ yín àwọn religious leaders wọ́n ń wá bá mi nínú inbox
àwọn fóbò kí n jọ kí n ṣàánú àwọn kí forúkọ bọ àwọn láṣìírí o òjíṣẹ́ Ọlọ́run làwọn pásítọ̀ làwọn èmi àní òun pásítọ̀ dìdí mi àní òun pásítọ̀ apostolic èmi àní òun pásítọ̀ àwọn Ọlọ́run àwọn pásítọ̀ pentecostal ló pọ̀ jù wàláì má dé máa fẹ̀kọ́ tọ́nà sáń fáwọn ẹlòmíì ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ wípé obìnrin márì Ọlọ́run ti ka òbò ẹ̀yẹ kúrò nínú òbò àńdóká ó ti yọ kúrò nínú òbò kárí ilé ó ti fi sí òbò special tẹ́pọ̀ ọkùnrin kan ló máa dó ó wá kù sọ́wọ́ obìnrin yẹn o bó bá mọ̀ pẹ̀lú mi ìṣù máa dó ṣùgbọ́n ó ti márì ó ti lọ́kọ Ọlọ́run ti yọ òbò ẹ kúrò lóbò kárí ilé ìfàpọ̀ Ọlọ́run yọ òbò ẹ kúrò lóbò kárí ilé àwọn òbò tó kù tó sì ń kárí ilé ń ta Ọlọ́run ò tí ì yọ okó ọkọ ẹ kúrò nínú okó tó máa dó wọn kẹ má máa tanra yín ire o shabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀.